شيخنا أنت أرحم آمين. gbogbo jọ ní lábẹ́ yọ̀ǹda àwọn bàbá wa àgbà ìjòkó wọ́n ní kí wọ́n wá kápánu kọ̀ ká bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. arrahman rahim. arrahman rahim. maliki yawmiddin. maliki yawmiddin. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. Akí àwọn bàbá wa gba níjòkó ọlọ́mọṣẹ́járe ń pẹ́. أدام الله حياتهم. Akí àwọn bàbá wa nílé ará àgbàjì, bàbá wa ní alùpàtà, bàbá wa fẹ́rùmọ́lé, bàbá wa ní ọmọlẹ́yìn. Akí gbogbo wa ọlọ́mọṣẹ́járe ń pẹ́. آمين. Gbogbo àwọn àfáà wa àgbà nínú ọmọlẹ́yìn gbogbo wa la kí gbogbo ẹ̀yin àfáà wa àti ẹ̀yin ọlọ́mọṣẹ́járe àṣẹlẹ̀ fún dára fún yín. Gbogbo ẹ̀yin ìyá wa kí ẹ̀kọ́ àṣàyìndì ọlọ́run bàbá sọ ilé ẹ̀sán olóore. Gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ dó ti bàbá wa ìmísìrí àti ọlọ́mọṣẹ́ bàbá sọ ilé ẹ̀sán olóore. Àti bàbá wa ìmísìrí àti ẹ̀kú oríire. Bàbá wa ìmísìrí ẹ̀kú oríire. Ìyá tó bí yín ló lọ yìí. Ẹlòmíì ọmọ wa wò pé àgbà kò ṣe láì mọ̀ kórè ló ṣe yí. Àfáàwà tẹ́rẹ́ ọmọ bàbá wájú. Àti àfáàwà tẹ́rẹ́ àfáàwà ìmáàmù wa ní Táíwò. Allahu akbar. Bàbá wa ní Mísírì àkìyí púpọ̀. Kíkí tá a sì kí kíkí ẹ̀kú oríire ni. Ẹ̀kú àṣọkalẹ̀ ó dá ká súnmọ́ wọn díẹ̀ nítorí Yorùbá ní máa bàbá wa àlùmíṣe yìí. Akramakumullah. Àti ní ẹ̀kú ṣọ̀kalẹ̀ ẹ sì kú oríire. Ìyá tó bí yín ló lọ yìí. Allahu akbar. Ìyá tó bí òun ni wọ́n lọ yìí Alájà wa Rahma. Àwọn èèyàn máa wá wò pé èyí ṣe fà ń kí yín ní pé ẹ kú ìṣọ̀kalẹ̀ ẹ sì kú oríire. Ìdí tá a fi ń kí yín gbogbo àwa tá a wà láyé yìí kò sẹ́ni tí èyí ṣe pé nìkan ló ṣe alátọkùn rẹ̀ wáyé. Kò sẹ́ni tó jábọ̀. Irú oore wo lọ́lọ́run lè ṣe fún yàn téèyàn lè san. Ọba tó dá wa, ọba tó mọ̀ wá, ọba tó mọ̀ wá, ìwọ ń sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́ni wa atakum min kulli ma sa'altumuhu. Wa atakum min kulli ma sa'altumuhu. Wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Inú oore tọ́lá ń ṣe fún yín tá bèrè ẹ̀ gbogbo wájà àjòkó ìlà
lóore tọ́lọ̀ ṣe fún wa tá a béèrè. Akramakumullah. Kò sẹ́ni tó béèrè oore pé Ọlọ́run bù mí bàbá. Àdáyébá oore ìwú ni. Kò sẹ́ni tó béèrè oore bù mí níyà. Àdáyébá oore ìwú ni. Irú ìyá báyìí mo fẹ́ kó bí mi kì í ṣàdúrà téèyàn máa ń ṣe. Èèyàn máa ń dáyébá ni. Ẹlòmíì ò wá dáyébá oore náà yóò mọ̀ wá sọ fọ́lọ̀ pé èyí ṣe tó ṣerú oore yìí fún mi. وآتاكم من كل ما سألتموه. Nígbà tí o bá ní ìyá rẹ̀. وإن تعدوا نعمة الله لا تحصوها. Ẹ wá dáyé ẹ bá gbé ìyá rẹ̀ ló bí yín. Bẹ́ẹ̀yẹn bá dé jòkó téèyàn bá táwọn obìnrin jòkó tó sì farabalẹ̀ báyìí wà láì ìyá rẹ̀ nù. La ilaha illallah. Bí wọ́n bá ti sọ pé kí là ń ṣe látàárọ̀ bí wọ́n ti ṣàdúrà tó bá ṣe sọ já lọlé òun tún wá sí ìrọ̀lẹ́. Ẹ̀yin kọ́ ìyá wo ló dáa. وإن تعدوا نعمة الله لا تحصوها. Ọlọ́run wá ní gbogbo ń tẹ̀ ẹ́ wá ń bèrè lọ́dẹ̀ mi Ọlọ́run ọba ni mo ṣe fún yín. وإن تعدوا نعمة الله لا تحصوها. Ebi Musa Samiriyu ó bá rẹ̀ pé ìyàbú ló bí òun. Akramakumullah. Ó bá pé ìyàbú ló bóun. Bíbá tó wá bá pé ìyàbú bí òun kò rí nǹkan kan ṣe. Ọlọ́run ní gbogbo ń tẹ̀ ń bèrè lọ́wọ́ èmi Ọlọ́run ni mo ṣe fún yín. Wàyí ta'uddu ni'matallahi la tuhsuha. وإن تعدوا نعمة الله لا تحصوها. Ọlọ́run nígbà tẹ́ wà nínú káràbàdì bàbá yín èmi Ọlọ́run sì wá mú ìdajì tí ń bẹnu káràbàdì mo mú ìdajì tí ń bẹ ní dáyàyà mo sì ní kí wọ́n pàdé papọ̀ ẹ sì ń bẹnu ìyá yìí nǹkan kan sì ṣe yẹn sì fi wáyé. وإن تعدوا نعمة الله لا تحصوها. Àìmọye oyún ló wálẹ̀. La ilaha illallah. Àìmọye oyún ló wálẹ̀ tó sì já sí wípé kìí ṣe kóńtò òun fẹ́ kó wálẹ̀ ó sì wálẹ̀ náà ni. Àwa lọ́lọ́run Ọlọ́run eléyìí náà tún wálẹ̀. La ilaha illallah. Bàbá wa ní Mísírì ìyá tó wá bí Ọlọ́run wá sọ̀rọ̀ fún wọn ó wá ní kí wọ́n bí ẹ̀yin náà. Ọlọ́run ò kádàrá pé kó jásí pé jọ́ tí wọ́n ti bí wọn ni wọ́n ti kí wọn mọ wọn ò káwọn tó bí wọn bẹ́ẹ̀ mọ̀ báríkọ̀ ọmọ yín tó tún bímọ. وإن تعدوا نعمة الله لا تحصوها. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá wá ka orin tẹ̀mí Ọlọ́run bá ṣe fún yín lè ká tán. وإن تعدوا نعمة الله لا تحصوها. Ọlọ́run wá nígbà tí mo dá yín tẹ́sí lè ka orin àwọn kan wá bẹ̀rù wá fún wọn láǹfààní àti pé kí wọ́n ṣoore fún yín. Nínú àwọn tọ́lọ̀ wá fún ní recognition wípé kí wọ́n ṣe oore fún yín o ìyá ni. Allahu akbar. Olóore lẹ́yìn Ọlọ́run ni olóore general tí ń ṣoore láì béèrè. Àmẹ́ni tó tún wá wò wá ṣùṣù tó tún wá ṣoore fún wa òun nìyá. Àwọn ẹ̀kọ́ lọ́lọ́run ròyìn pé ó bá di jọ́ọ̀lì kìámọ̀ àwọn ìyá kan ó dówájú Ọlọ́run. Wọ́n máa wá sọ Ọlọ́run máa wá ní ẹ mú wọn dúró. Wọ́n ní kí ló dé ká kí la ṣe Ọlọ́run ní èmi kọ́ mo pè yìí. Àwọn ọmọ tẹ́ ẹ̀ jẹ́ wáyé ni wọ́n ní pè yín. Ẹ̀yin ọmọ o, àwọn tẹ́ ẹ ní pè wọ́n dé yìí wọ́n máa wá béèrè wọ́n ìdálẹ́mọ̀ òun dẹ́tù sún ìlà. ìdálẹ́mọ̀ òun dẹ́tù sún ìlà tí bí àìdàbí ọ̀hún kò ti láti. Wọ́n máa wá béèrè pé bí àìdàbí kò ti láti. Kí la ṣe? Kí la ṣe? La ilaha illallah. Tó bí tẹ́ ẹ fi pa wá tẹ́ ẹ jẹ́ wáyé. Bí àìdàbí ọ̀hún kò ti láti.
بأي ذنب قتلت. Àtẹ̀yìn àti gbogbo tí ìyá bí. Ìyá ò wá wò ṣùṣù pé èmi ò fẹ́ go through wàhálà oyún níní. Bí ìyá yìí bá lọ mọ mi gbóná lásìkò gbà tí oyún ò tí ì doyún tí ṣẹ̀ṣẹ̀ ń doyún bọ̀ wá lómi gbóná tó mu ni. Òun lójó ń wálẹ̀ yìí. Káwọn tó jẹ tó pọ̀ ni wàhálà tó ṣe lójó yóò wálẹ̀ ìyá òun wá wò yín ṣoṣo ó jẹ́ kí gbogbo ẹ̀yin tó bí ó jẹ́ wáyé. La ilaha illallah. Ọlọ́run wá nígbà tó ṣoore fún yín tẹ́ wáyé wò. Bẹ́ẹ̀ bá wá fẹ́ sìn mí tẹ́ ẹ sì fẹ́ rí ìyọ́nú èmi Ọlọ́run àfi kẹ́ ẹ sin tẹ́mi Ọlọ́run ọba dá. La ilaha illallah. Ọ̀tọ̀ ni bá ṣe sin Ọlọ́run ọ̀tọ̀ ni bá ṣe sin tọ́lọ́run dá. À ń sinra wa ọ̀nà tá a gbà síra wa ni pé kárí ilé gbogbo ẹni yòówù tí a bá mọ̀ lẹ́ni tó ṣoore fún wa ká dúpẹ́ fún. La ilaha illallah. Ọlọ́wà ni wa qada rabbuka alla ta'budu illa iyyahu. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu. Sẹ́nìkan tó tọ́ sí kẹ́ ẹ máa forí kalẹ̀ fún. Illa iyyahu. Àfòun Ọlọ́run tóun tẹ́kẹ̀ wáyé o tóun dá yín. Ẹnìkan ò báwọn dá yín òun lòun dá yín fúnra. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu. Àwọn ẹ̀ bá fẹ́ wá ṣe ọpẹ́ fẹ́mi Ọlọ́run. Ẹni tó já yóò rí sèmi Ọlọ́run látara yín ẹ sọ pé fún un. Jẹ́ kọ́ ayé orí sí Ọlọ́run lára wa. Walidayni ihsana. Bàbá bí ìyàwó fún yẹn tí ò bá súnmọ́ ẹ bó ṣe wọ́n lọ. Bàbá wa pilẹ̀ sí Ọlọ́run Ọlọ́run wa fa mí sí. Ìyá ni wá ń ṣe wàhálà sí Ọlọ́run. Ọlọ́run wá níbẹ̀ bá fẹ́ kọlu èmi wábìlì walidayni ihsana. Wabili walidayni ihsana. Ọlọ́run ní ìyá yín àti bàbá yín àwọn ni wọ́n tọ́ sí kẹ́ ẹ dúpẹ́ fún lẹ́yìn èmi Ọlọ́run. Bẹ́ẹ̀nìkan bá ń tọ́ sọ́pẹ́ yàtọ̀ sẹ́mi Ọlọ́run ẹni tó tọ́ sọ́pẹ́ òun ni àwọn ìyá yín òun ni Ànábì Sùlẹ̀mánà fi sọ pé Rabbi awzini ani ashkura ní ìmọ̀tàkàlẹ̀tì àní amúta alájà. Rabbi awzini ani ashkura ní ìmọ̀tàkàlẹ̀tì àní amúta wala walidayya wa an a'mala salihan tardahu ibadika salihin. Ohun àwúrẹ̀ èpè lásán sí i máa ń gbọ́. Ó wá wò pé ta ló lọ́lọ́run bá ti wá kádàrá pé ń pọ̀ ní o. Awzini an ashkura ni'mataka allati an'amta alayya. Ó yẹ kó ṣe fún mi yípo ìmọ̀ bí ṣe dúpẹ́ rẹ̀ ìwọ náà ni wàá kọ́ mi bí ṣe dúpẹ́. Wala walidayya. Ṣé ń dúpẹ́ fáwọn òbí mi ní o? Wa an a'mala salihan tardahu. Abubakar Siddiqu. Akramakumullah. Abubakar sábì ànábì píhe rẹ̀ ìmáàmù àkọ́kọ́ lẹ́yìn ànábì. Òun náà wá ní wọ́n lè má bàlágà ashuddahu wa bàlágà arba'ina sanatan. Walamma balagha ashuddahu wa balagha arba'ina sanatan. Àtá ìsá bàlágà ashuddahu. Hatta idha balagha ashuddahu wa balagha arba'ina sanatan. فقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح في ذريتي إني تبت إليك. La ilaha illallah. لا إله إلا Àwọn الله. Ànábì Sùlẹ́mánà
òun ní rọ́bì àwòsí yìí ní á ní àṣìkúdà ní màtákàlẹ̀ tí أنعمت علي oore tó o ṣe fún mi jẹ́ mọ́ bí ṣe dúpẹ́. وعلى والدي bí ṣe dúpẹ́ káwọn òbí mi jẹ́ mọ́ o. وأن أعمل صالحا ترضاه kọ́ mi bí ṣe ṣiṣẹ́ eré tí wọ́n lọ́wọ́ ó yọ́nú sí. وادخلني برحمتك في عبادك الصالحين. èmi wá fẹ́ wà nínú àwọn ìbádùkà sọ́ọ̀lìhìn ìtòhùn tọrọ nù àmọ́ gbà tábùbákàrù ó tọrọ ń tiẹ̀ ó ní rọ́bì àwọn رب يعزني ní ọlọ́run أن أشكرك. copy and paste ó copy ànábì Sùlẹ̀mánà àmọ́ òun tètè jẹ́wọ́ pé mi èé sànábì àwọn ànábì ò ní bí àfikán bá ànábì bí wọ́n sì bí ànábì wọ́n bí wàlíyù. رب يعزني. bá ṣe kọ́lọ̀ ń bá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀mọ̀ ríru kálíánù nínú àwọn ọmọ ànábì ọlọ́run. ẹ̀kọ́ tó lọ́n fẹ́ kọ́ wa ń bẹ̀ ni pé kò sí oore tí mo lè ṣe fún ọ má fọkàn balẹ̀ sẹ́mi ọlọ́run mo lè disappoint ẹ. ẹ wá wò ó ìyá yìí nígbà tó lọ wá ní àṣẹ dáadáa kábàá dúpẹ́ ká dúpẹ́ fún bàbá àtìyá ọlọ́run wá padà ó wá ní bẹ́ẹ̀ bá fẹ́ rí ìyanu èmi ọlọ́run tẹ́ ẹ bá rí ìyanu èmi ọlọ́run. Abdul Gafar Akramakumullah. mo ti kú omi Abubakar ni. Azakumullah. ó ta fáǹfààní àwọn ọmọ akéwù. رب يعزني ó ní ìwọ ọlọ́run kọ́ mi o. أن أشكر نعمتك التي أنعمت علي. oore tó o ṣe fún mi oore tó lòun ṣe fún ànábì Sùlẹ́mánà ni pé ń gbọ́hùn ẹyẹ ń gbọ́hùn ẹranko ń tẹ̀yìn ò gbọ́ òun gbọ́ ń túmọ̀ sí ànábì Sùlẹ́mánà is not an ordinary person. La ilaha illallah. ànábì Sùlẹ́mánà ó yàtọ̀ sáwa. èyí ń náà sì ṣe bàríà ọlọ́run sọ fún ànábì náà ironically pé kúlí nàmẹ́ ànàbàṣàrú mẹ́sìlókó yúwáì èmi náà èèyàn bíi tiyín ni àmẹ́ta lọ́lọ́run rẹ́ jìbìrì ìlú sí. La ilaha illallah. رب يعزني. àná Abubakar tí ẹ tóun fi sọ fọlọ́run pé bá mi tọ́ mi bí ṣe dúpẹ́. أن أشكر نعمتك التي أنعمت علي. ó wora rẹ̀ pé mi tí mo ti ṣẹbọ darí. La ilaha illallah. tí mo ti ṣe ìmọye ìbàjẹ́ èmi mo wá bára mi ní second in command sanabi Muhammad. ó tó lọ́pẹ́ ìwà mọ bí ṣe dúpẹ́ oore èyí tó wá kọ́ mi ìrẹ́ ọlọ́run. وعلى والدي. àwọn òbí mi mọ bí ṣe dúpẹ́ fún wọn o. wà á ní وأن أعمل صالحا ترضاه. iṣẹ́ tí ìbá ṣe tí wọn láwọn yọnu sí ó sì ní rísì tí wọ́n fi ń sọ yín pé wà á ní àmẹ́lẹ̀ sọ́ọ̀lù àtàrídọ́ọ̀mù. ìtú wọn jẹ́ ká máa dákọ̀ rídọ́ ọlọ́run ní bóun ló ju gbogbo nǹkan lọ wárìdì wánú. الله أكبر. ọlọ́run lẹ́ni tẹ́mi ọlọ́run bọ́lọ́run bá yọjú ká lọ́lọ́run yọjú ó wá sọ fún wa pé ẹ tọrọ nkẹyọ ọkàn o ká máa sọ pé ọlọ́run rídọ́ ọkẹyà ọ̀rọ̀. وأن أعمل صالحا ترضاه. wà á sì وأصلح لي في ذريتي إني تبت إليك. wá sí líhìlì ànábì ìsàká ànábì Sùlẹ́mánà sọ wípé wá líhìlì ọlọ́run kò sí tó kàn mí pẹ̀lú tí mo bí o. ó ti jẹ́ yé wa pé àwọn ẹ̀rọ wa wọ́n mọ ṣàjẹ́bi owó ọdún àwọn èèyàn rẹ̀ òun náà sì ní rísì tó ewì torí òun náà wọ́n dàkọ́ ní fàtà náà Sùlẹ́mánà ọlọ́ọ̀la dán wò. àmọ́ Abubakar òun wá wò pé irú bóun ti sọnù rí tóun padà wá mọ̀nà òun ò fẹ́ kí ẹni tó sọnù ó tún wọnú ìran òun ó wá ní wá àsìlíhì. وأصلح لي في ذريتي. gbogbo tí n bá bí fèmí ṣe àtúnṣe wọn ọlọ́run wá gbà bí ó bá.
إني تبت إليك. Abubakar bá bímọ ju mẹ́ta lọ, gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tó bí òun kò sẹ́ni tí ó mọ̀ wọ́n. La ilaha illallah. Aisha láàmà ní. Àbí Asma'u. Àbí Asma'u látò nìtọ́ kẹ́yìnì. Àbí Abdullahi. La ilaha illallah. Bí o bá sí Aisha, ẹ wo dáhùrù Aisha nípa hijira. Ẹ wo dáhùrù Asma'u nípa hijira. Ẹ wá wo dáhùrù Abdullahi nípa hijira. Bí o bá sí tàwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ní Islam ò bá ti ṣẹ́kù lórí. La ilaha illallah. Bàbá kan náà, ìyá kan náà. Ẹ ṣe àdúrà rẹ̀ gbà bí ó gbà. Ọgbà. Òun lo kóòdì tá Nábì Ibrahim lò. Ìjọ tá Nábì Ibrahim lo kóòdì wọn òun ní wàmí zurriyati. Ọmọ zurriyati. Generalize ẹ̀. Qala la yanalu ahdi zalimin. Àmọ́ Abubakar ní wàhásílì hìlì. Wasilili fi zurriyati. Inni tubitu ilayk. Ó ní ìfẹ́ rí àsìnánù rẹ̀ mi. Sẹ́yìn ti kọjá àyè, ó dà tí n bá ti kọjá àyè. Inni tubitu ilayka. Very sorry, sir. Wasilili fi zurriyati. Inni tubitu ilayk. Ó ní ìkíni túbùtù ilé ìkàwá yìí ní mínàlì mùsùlùmí. Inni minal muslimina. Pàfà fún ọ, gbogbo àwọn fún ọ. وإني من المسلمين. Wá tẹ̀ láṣẹ Ọlọ́run níbi wáyé ní mínàlì mùsùlùmí náà. Tọ́lá ló ní látàkùlù àmàna wàkùlù àsìlámùnà. لا تقولوا آمنا وقولوا أسلمنا. Wáyé ní mínàlì múmìnì náà. Wọ́n ní wáyé ní mínàlì mùsùlùmí. Ẹni tó ju pẹ́ ju sẹ́lẹ̀ bí n tí mo tọrọ yìí ò bá ní ṣe o, mo tún gbà fún ọ náà. لا إله. وإني من المسلمين. Orin tó bá sọ fún wa nù o. Bàbá rẹ̀ mi sí, à ń ṣàlàyé ìdí tá a fi bá yín dúpẹ́ pé ìyá yín lọ. المسلمين. Ọlọ́run wá níbẹ̀ ẹ bá wá fẹ́ rí òrè látara èmi Ọlọ́run. Ẹni tó jẹ́ yóò rí òrè látara ṣe èmi Ọlọ́run. Bí ò bá sì àwa ni bó la bá ṣe wáyé. Bàbá ṣe tiẹ̀ ó tàn. Bí bàbá bá ti dálẹ̀, ìyá lágbára pé iṣẹ́ rẹ tó ṣe yìí ń sì sọ di àṣetànù. لا إله إلا الله. Àmọ́ ìyá sọ ìyá ò wá ṣiṣẹ́ bàbá ní àṣedànù, wọ́n wá ṣiṣẹ́ òun ní àṣekún. Ọlọ́wọ́ níbẹ̀ bá fẹ́ wá dúpẹ́ fún mi. Ìjà fi rí ìyọ́nù èmi ọlọ́wọ́ wa sọ iná ìsànà biwalidayhi. فوصينا الإنسان بوالديه Hamalatu. حملته أمه وهنا على وهن. Ọlọ́wọ́ sọ wípé wọ́n wá sọ iná ìsànà biwalidatihi. Kò dákọ̀ pé walidatihi ìyá rẹ̀ ó wá níbi walidayhi fún àwọn ẹsẹ̀ dáadáa sí bàbá àtìyá. Àmọ́ ẹ tó pàtàkì lọ́dọ̀ èmi Ọlọ́run ìwà fi àìróníkà bá yín sọ̀rọ̀. Ọlọ́run wá ní Hamalatu. حملته أمه. Ẹsẹ̀ tábì ṣe dáadáa sí ìyàwó dáadáa ó fún olóyún wa. وهنا على وهن. Wàhálà lórí wàhálà, fìtínà lórí fìtínà. وفصاله في عامين. Ọ̀gbẹ́ni tí ń fún ọmọ lọ́yàn tí òjò gbé ọdún méjì yìí ṣe jàǹbá fún rẹ̀. أكرمكم الله. Ọba tó kálá wá lọ́rọ̀ tí ń bá ń dunni, ọ̀rọ̀ tí ń bá ń kú tí ń pọ̀ lọ́rọ̀ ẹ lẹ́nu ẹni bí ò bá máa dunni yóò sì máa dùn mọ́yàn. Àmọ́ ọ̀rọ̀ tí ń bá ń dùn wá ní máa ń pọ̀ jù lọ́rọ̀ wa. أكرمكم الله. Ọlọ́run wá ní wá fi sọ́ọ̀lù wú fi amẹ́rìnì, ó tún wá débì kan, ó ní wà fásìlù wú. وفصله في عامين. Wàhámùlù wú. وعمله. Sàlásù. وفصاله 30 شهرا. Ó di mélòó jẹ̀ mọ́? حتى إذا بلغ أشده. Ọlọ́bì Gàfárì náà wá. Ó ní Hamalatu ummuhu wàhánà وهنا على وهن. wá fi sọ́ọ̀lù wú. في عامين. Ó ló fún un lọ́yàn lódidi ọdún méjì.
ó tún wá sọ yí pé. وحمله وفصاله 30 شهرا. ó ní àtọyún àti fífọ́mọ lọ́yàn ó ní 30 months ọdún 2 àbọ̀ ó tún wá ní wàlíwálì dáàtú يريدعن أولادهن حولين كاملين. والوالدات يريدعن أولادهن حولين كاملين. الموسيقى طلعوا بالو. والوالدات أكرمكم الله. وحمله وفصاله 30 شهرا. Olo ṣaharu. أكرمكم الله. Ṣaharu ló lò mẹ́wọ̀n. Wafisọ́ọ̀lù. في عامين. Olo hamu ń bẹ̀wọ̀n. Ó wá sọ yín pé Yorùdíìnà àwòládàhùnà. حولين Ó tún lò mẹ́wọ̀n. كاملين. Wọ́n sì ní pé wọ́n ní kasratul asma' tadullu ala sharafil musamma. وفصاله 30 شهرا. Gbogbo obìnrin tó bá fẹ́ jèrè ọmọ àfikún fún lọ́yàn fọ́dún méjì. أكرمكم الله بابا. Ẹ wá wo bí sí ń ká Ọlọ́run lára tí ń sọ̀rọ̀ yá. Ọlọ́run wá wò pé Ọlọ́run wá sọ yí pé ẹ máa gbọ́ o. أكرمكم الله. Àwọn ìyá yín tá a sọ fún yín kí ẹ ṣe dáadáa pẹ̀lú wọn. Àwọn bàbá yín tá a ní ẹ ṣe dáadáa pẹ̀lú wọn. Wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bi. وإن جاهداك Báwọn méjèèjì bá fẹ́ sí ọmọ náà. على أن تشرك بي ما ليس لك به علم Ọlọ́run ní bá bá fẹ́ sí ọlọ́nà fàlà فلا تطعهما tẹ̀lé wọn. وصاحبهما Síbẹ̀ èmi mo ní o má tẹ̀lé wọn. Àmọ́ bí wọ́n bá fẹ́ sí ọlọ́nà àti bàbá wa national mission náà. وصاحبهما في الدنيا معروفا وصاحبهما في الدنيا معروفا. Ọlọ́run ní tó bá já sí wípé wọ́n fẹ́ sí ọlọ́nà ká wá sọ fún ọ pé o gbọ́dọ̀ tẹ̀lé wọn. Àmọ́ síbẹ̀síbẹ̀ ṣááṣíbù wọn. وصاحبهما في الدنيا معروفا. Ẹ dákun tálẹ́ ní téèyàn máa ń sọ pé láyéláyé ìgbọ́dọ̀ rí yín mọ́. وصاحبهما في الدنيا معروفا. Ìyá tó fẹ́ ṣì ní lọ́nà, bàbá tó fẹ́ ṣì ní lọ́nà, òun lẹni tá a sọ pé màámi ẹ gbọ́dọ̀ tẹ́lẹ̀ mi mọ́. Ẹni máa ṣe máa pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ní rárá o. Gbogbo tá a kọ́ láṣẹ pé kò ṣe fún wọn, ó gbọ́dọ̀ ṣe é. أنا شكري ولوالديك إلي المصير. Ọlọ́run ní o bá tẹ̀lé wọn, أنا ọ̀dọ̀ ló padà sí. شكري ولوالديك إلي المصير. Ẹ wá wo gbogbo tọ́lọ̀ wọn bá sọ kalẹ̀ yìí nìyí. أكرمكم الله. Ìyá tọ́lọ̀ wá ní àtẹ̀lé. Ìyá tí ò gbọ́dọ̀ bá wa sọ̀rọ̀ ká mọ̀ gbọ́. Bí ìyá náà máa ń bẹ láyé àti ìgbọ́ níbi ká ìbínú Ọlọ́run. لا إله إلا الله. Rìdọ́yà fi rídọ̀lì wàlìdì. Wa sukhti Allahi fi sukhti wàlìdì. Ànábì Muhammad ó ní rídọ̀lọ́hì ó ní ìyọ́nú Ọlọ́run o. Ó ní bí ọ̀dọ̀ àwọn bàbá àti ìyá yín lẹ́ẹ̀tì bá o. Bó o bá kírun tíbẹ̀ tó ń kírun tó ń forí kalẹ̀ ẹ̀rí àáfàá ọkùnrin kí ni wọ́n ń pè é Jùrẹ́ìdì. Àáfàá Jùrẹ́ìdì tó fi ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run ń kírun lọ́wọ́ ìyá rẹ̀ sì ń pè é. Ó ní sọláàtì wà ummi wà sọláàtì. Ìyá ní pè mí irun ní sì ń kí lọ́wọ́ ìpanikí ń dá lóhùn Ọlọ́run ju ìyá mi lọ. Ìyá wa sọ yìí pé àgbìọ́ ọ̀dá wa lóhùn. Ọlọ́run kò gbọ́dọ̀ kó láyé àfi kó o bá ń fún nípò lọ́ńsà ìṣẹ̀sí. Ọlọ́run ní sọ ti wí bẹ́ẹ̀ yóò sì ṣẹ̀sí. أنا شكري
ọlọ́run ò torí pé tòun náà ní í ṣe fa. والوالديك إلي المصير lẹ́yìn ọ̀dọ́ ta ló ti ṣàgbákò. عن شكري والوالديك إلي المصير. Ànábì Musa mú Fíráúnà náà títí kò rí mú. Musa wá ní Ọlọ́run aránibánidébẹ̀ ní ẹ̀. Kí ló dé? Ọlọ́run ní ìní tú àṣírí ẹ̀ fún ọ. Ó ní tí ń ṣe nígbà tí ò bá fi ilẹ̀ àní jápẹ́rọ ọ̀tá ó kà. Ọ̀tá rẹ ni agbára ọ̀tá ò tún wá níta. Sẹ́mi wá jọ tẹ̀lé àwọn tó wá ṣubú ẹ̀. Bó wá ní òṣèlè wọ́n ló mọ̀nà tó bá bẹ èmi tẹ́mi ó fi gba tí ń ṣe kó lọ́wọ́ ẹ̀ tí wọ́n fi wá rí i. Àwọn àfáà wá wádìí pé kí ni Fíráúnà ṣe wọ́n ní kò ní jẹun àfi tí ìyá rẹ̀ bá jẹun. Wọ́n ní yóò wá kúnlẹ̀ báyìí yóò wá gbé oúnjẹ dání òun ni ó fún ìyá rẹ̀ lóúnjẹ fún rẹ̀ atúfún lómi yóò dùn lóúnjẹ ní ìyáṣẹ́ ti yó wọ́n bá wá di pé ìyá rẹ̀ bá wá jẹun tó lòun ó tún wá jẹ bí yóò bá wá sùn kò ní sùn. Ọ̀tọ̀ Ọlọ́run wa pírẹsidẹ́ǹtì àwọn olórí ibú àgbáyé òun ni Fíráúnà orí ibú tiẹ̀ tún ju tìfì ó tún ju tàṣetánì lọ sẹ́kẹ́tìrì àṣetánì ní sẹ́kẹ́tìrì àwọn olórí ibú Fíráúnà ní pírẹsidẹ́ǹtì àwọn olórí ibú. Fíráúnà òun sọ pé lòun lòun kò tún wá sọ pé náírà Ọlọ́run fàhásàrà fànádà. فحشر فنادى وقال أنا ربكم الأعلى. Ọlọ́run bẹ torí wọ́n ní pé bí Fíráúnà ó nílé kan ẹkútú ní gbogbo lẹ́lẹ́bẹ̀ bó bá wá di lálẹ́ yóò wá máa yí bẹ̀ pé Ọlọ́run mo mọ̀ pé Ọlọ́run ní o. Èyí tàn wá ní o èyí tàn wá ní o mo mọ̀ wọ́n bá wá jáde níjọ́ tí wàá ṣàgbákò ó wá kọ̀wé yẹn jọ ó lọ́lọ́run bẹ wọ́n ní bẹ́ẹ̀ ni ó lè mí tẹ́ rí èmi lọ́lọ́run yìí tó ga jù. وقال Ọlọ́run wí pálọ̀. أنا ربكم الأعلى. Bẹ́ẹ̀ bá bẹ́ ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run àfàbìnà fẹ́ẹ̀. أكرمكم Bẹ́ẹ̀ الله. bá bẹ́ ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run nǹkan méjì ò sí fi bọ́ Ọlọ́run ṣeré. Èèyàn gbọ́dọ̀ sọ fọ́lọ́run pé òun lọ́lọ́run. Nígbà tó o bá ti sọ pé ìwọ lọ́lọ́run àgbákò ìdílé rẹ́dímẹ̀dì àgbákò ló wọlé tọ̀yàn. Ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn gbọ́dọ̀ sọ pé èèyàn lówó ju Ọlọ́run lọ. Ọlọ́run ní laqad sami'a Allahu qawla alladhina qalu inna Allaha faqirun wa nahnu aghniyaa. Sádàkì túbù máa kọ́ọ̀lù ẹ̀wọ̀ Ọlọ́run. La ilaha illallah. Ọlọ́run ní sádàkì túbù máa Ọlọ́run ní lẹ́sẹ̀kẹsẹ̀ àní láìpẹ́ à ń kọ̀rí bí nàkì túbù máa kọ̀ọ̀lù. La ilaha illallah. Nígbà tó wá kọ̀ ọ́ ó ti sọ̀rọ̀ tẹ́fà ẹgbẹ́ tirẹ̀ Ọlọ́run tó wá ní yàtọ̀ láàyè sùtọ̀ táàyè yóò fi kò kẹ́yìn fẹ̀rẹ̀ ṣá. Ọlọ́run ní àwa ó tún wá rí Ọlọ́run ní làáyìlá inú ń bí wa kullat alayhim bima qalu. Ọlọ́run ní kullat aydihim wa nu'idu. Ọlọ́run ní ẹ̀sìn àgbákùkù ní bí. ونعم بما قالوا. Àwọn ọ̀lẹ́ ń tẹ̀lé lọ́sì. ونعم بما قالوا. Má fi ṣeré o, má fi ṣàwàdà o. Bẹ́ẹ̀ bá pọ̀ Ọlọ́run ló lòsì ready made original àgbákò ni ó sí lẹ́kùn báyìí. Méjèèjì. Èyí tí Fíráúnà fi jẹ́ president àwọn olórí ibùdó. Torí Ọlọ́run ní wàá Musa. Ẹni tó lọ báyìí o, nínú ẹ̀wù tọ̀gá, tọ́ọ̀gì ni o. Ṣé ẹni gbọ́dọ̀ recognize ẹ̀? Bó bá wá dọ́dọ̀ rẹ̀ fàkúlà làwù káwọlá lẹ́yìn náà àgbákò orí ibú bẹ olórí ibú àgbáyé ni o. لعله يتذكر Ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni olórí ibú àgbáyé ni o. أو يخشى. Àwọn tí ẹ̀sẹ̀ ìtaàdì fi ń jẹ́ sẹ́kẹ́tìrì ọlọ́ni ká máa sẹ́lẹ̀ ṣe ìtọ́ọ̀nì ìdíkọ́ ọ̀nà lílé ìsáàlì kì fún. ومثل الشيطان Wá ṣe ìtaàdì bá ṣe إذا fún قال للإنسان كفر lẹ́bi sẹ́lọ̀. فلما كفر Ọba wá sẹ́lọ̀ tó. قال Àṣetánì ó ní. إني بريء منك Ta ló ní sẹ́lọ̀? Ṣé bí wọ́n ní èmi kẹ̀ ní ẹ̀wọ̀n rí? إني أخاف الله
رب العالمين. àṣetáni ṣe ìkìláàrù ó àdmìtì kọ́lọ́hún lọ gba universe ọba gbogbo àgbáyé àmọ́ ṣe ìka Fíráúnà náà sọ pé òun lọ́ba tó tún jọ lọ́hùn lọ. فانشر فنادى وقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى. ẹ bá wọ ẹni tó ní skóòpù jù Fíráúnà ní skóòpù àmọ́ Ọlọ́run gẹ́ẹ̀tì skóòpù rẹ̀ níjọ́ tó fẹ́ dá yìí nẹ́tíwọ̀kì tó fẹ́ dá yìí fóònù nàmbọ̀ Ọlọ́run tó fẹ́ kú Ọlọ́run ò jẹ́ kí nẹ́tíwọ̀kì yẹn kó lọ. torígbà tó fẹ́ kú ó ní amantu billahi lẹ́sí amọ̀nà bí yí pẹ̀lú Ísírẹ́lì Ọlọ́run ni بالذي آمنت به بنو إسرائيل. Ọlọ́run ní nǹkan sí ọ orí rẹ̀ dàrú ó gbádùn. الآن ṣé ní ìsinmi yẹn máa ń dà. قد عصيت من قبل ládùúrà àgbákọ̀rọ̀ tó wí tó lówó ju èmi lọ. كنت ó dùn Ọlọ́run náà fa Ọlọ́run máa ń karùn sí yẹn ó dùn Ọlọ́run wa ní ibi tó dùn wá ní àwọn àṣekísà fún ọ àdìsáàdù lè jí kàbí bàdàmíkà lítàkù nà áyàtá lèmọ̀ ní kàlífà. ọmọ bá jí kà. Ọlọ́run àníjọ kàlí bàdàmíkà. a fi ọ kalẹ̀ kẹ́kọ̀ọ́ ní sí ara rẹ lèmọ̀ lítàkù nà áyàtá. lítàkù nà áyàtá lèmọ̀ ní àlìfákà. a fẹ́ kí gbogbo ẹni tó bá wá mọ́jọ́ tí Fíráúnà rẹ̀ ti kú ìsìn bẹ́ẹ̀ sí Ọlọ́run ní kí gbogbo èèyàn bá tún pé ṣé olórí ibú wò rẹ̀ pírẹsidẹ́ntì àwọn olórí ibú kò ní dà fún ọ. àwa inú àtàwọn adé mísírì àdé sí àárí bàbá rẹ̀ mísírì rì àárí ní kò sọ. لتكون لمن خلفك آية. bí n bá ní ẹsẹ̀ tirẹ̀tì Fíráúnà fẹ́ tó tẹ́ǹtì. La ilaha illallah. Bẹ́ẹ̀ ti di jọ́. èèyàn tó ga nípa ó wá ní àgbákò orúgbọ̀n ẹ mọ bí tẹ wúrẹ́ hùn nínú ìgbà rẹ ṣe Ọlọ́run sì ti gbogbo ẹ̀ wà mẹ́ wá mọ bí Fíráúnà ṣe rí bí ẹran dídí sàmì pé tí èèyàn bá dín ẹran ẹ̀yin ò bá tí wọ́n máa ń sa ẹran àbí kíní kan bẹ tí wọ́n bá dín ẹran tí wọ́n tún wá sa ó wà kó sí sàmì bẹ́ẹ̀ ṣe máa rí wọn téèyàn bá dín ẹran tó bá jẹ tán yányá bára Fíráúnà ṣe rí wọn. La ilaha illallah. bàbá ọmọ ìṣòro àti ìrìn tọ́lọ́hún ṣẹ̀ṣẹ̀ wá bẹ Musa wá bẹ lọ́hún wá gbà lọ́wọ́ Fíráúnà. ìyá ti sin dáadáa sí Ọlọ́run sì tó díẹ̀ dé kí Musa ọ̀rẹ́ rẹ̀ orí mi. ولوالديك إلي المصير. láwùjọ tá a wà yìí bẹ́ẹ̀yàn bá gbá máìkì mú tó sì níyà tí wàásì rẹ̀ bá lè wọ́n lọ lé sọ fọ́mọ yín wà á fà Ọlọ́run jogún lẹ́mìí o má dé tà mọ́ o má ṣe wàásì mọ́. bẹ́ẹ̀yàn bá wá kọ̀rọ̀ sí ìyá èèyàn lẹ́nu sẹ́ni gbàgbà kò séèyàn níjọ́ tí èèyàn bá wá bọ́lọ̀ ń bá wá gbà yá òun lọ́wọ́ yàn àsórí lọ́lọ́run ṣe fún yàn wá wà dá ẹnà àǹkàwé zèràkà. ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك. bàbá ìdí tá a fi bá yín dúpẹ́ oore nù. ìpè kí ìyá fi wá tẹ́ ẹ fi dé tí ìyá fi lọ Ọlọ́run ní ẹ síra dáadáa. ẹ wá wo orin ní orin ẹlẹ́ẹ̀kejì ni pé wàhálà tí ìyá ṣe fìtínà tí ìyá ṣe àsìkò tí ìyá ó jẹ́ ní bídùn á ikú làá pẹ̀lú àdúrà tẹ́ ẹ máa ṣe fún ìyá. ẹ ṣàdúrà o ìjọ́mọ̀ọ́re tẹ́ ẹ jọ́mọ̀ọ́re automatic láàdá tí ó máa lọ báyà Ọlọ́run nìkan ló mọ̀ ẹ́ wà waladin salihin yad'u lahu. èyí tá a fi báyìí dúpẹ́ nù. Alhamdulillah. ọba tí ò wá ṣe gbogbo ẹ̀yin ọmọ ìyá látọ̀rí alájà wa Sálímátà àáfàá wa Al-Misri yìí àáfàá wa Ìsá alájà wa Dhikratullah àti bàbá wa Maimun àyà wa Maimuna
àti àlùfáà wa alhaji wa Abdul Fatah ọba tí ó jásí pé ó fi ìyá yìí kẹ́yìn ó fẹ̀yìn náà kẹ́yà ọlọ́run ní jẹ́ ṣàgbákò lẹ́yìn ìyá subhana rabbika.